bí kìnìún bá búramúramù o tìgbó tìjú apá lọ́lọ́ ìbà ọba tó fọgbọ́n mọ̀ gba orí o alámọ̀ tí mọ̀pin ẹ̀dá ọba tó fòye lágoro ẹ̀yìn olóhùn yọ o mo tún ti dé bí mo ti ń dé èèyàn pàtàkì kan ló gbé mi délẹ̀ yìí o ẹni ọba ń kẹ́ni ò ní rẹ̀lẹ̀ láíláí lọ́lá ọlọ́run ọba ọmọọba Táyọ̀ Àlùkò ló gbé mi délẹ̀ yìí o òun ló ń ṣọjọ́ ìbí lò ní kórìjẹ́ òpẹ́ láyé nínú ọlá nínú àlàáfíà ara olówó orí gbajúgbajà olórin Bísí Aláwìyé Àlùkò sámádà gọjọgọjọ ìyàwó ń kọrin yín lọ́rùn bẹ́ẹ̀ náà lọ́kọ ń kọrin yín lọ́rùn orídìran ló yẹ wọ́n mọ̀ pé yín òun yóò mà ní kán létí aráyé ẹ̀sà mi ẹgbẹ́ tó àdúrà mi ìjíǹjí mo jí lówúrà yóò ìpè prophetess Yẹ́misí Òbòtì ló jí mi ó ní Ọlọ́run ìyá òní lọ́jọ́ ìbí Prince Táyọ̀ Àlùkò bá mi kí dáadáa happy birthday to you ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ lórílẹ̀ èpẹ̀ lọ́lá bàbá mi ó yá ká fẹsẹ̀ kan délùú Iléṣà nílé bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀ṣà mọ́rò ọmọ ẹlẹ́ni àtẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìṣẹ̀ṣà abẹ ní ọmọ olóbì tó pọ̀ ọmọ olóbì kan wọ́wọ́ tìrìwọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tìrìwọ́ obì tó jẹ́ tẹni àwọ̀ sápò ẹni èyí tó fẹ́ tẹni àwọ̀ sínú igbó ẹranko burúkú aróhùn jẹ ẹ̀yin lọ́mọ arápò gbòbì sí o Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lẹ́rọ wa ti múná roko ọmọ onílẹ̀ obì Ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ́n pupa làbúrò ọmọ wa nìyí o ọmọ wa nìyí o ọmọ òbòkúnrẹ́mi ọwọ́ àjàká nìyí obìnrin gbẹ̀ndùgbẹ̀ndù Ìjẹ̀ṣà òṣèré ọmọ olóbì ìṣèje òṣèré nìyí ọmọ olóbì ìṣẹ̀fà òṣèré nìyí ọmọ olóbì ìṣẹ̀dínlógún ọmọ àtẹnigbọ́lá o ẹ̀yin lọ́mọ òkúta kan ẹgbàá kan òkúta méjì ẹgbàá méjì òkúta mẹ́ta ẹgbàá mẹ́ta òkúta mẹ́rin ẹgbàá mẹ́rin òkúta mẹ́fà ẹgbàá mẹ́fà òkúta méje ẹgbàá méje òkúta mẹ́jọ ẹgbàá mẹ́jọ òkúta mẹ́sàn-án ẹgbàá mẹ́sàn-án èyí tó bá ṣàmẹ́wàá pé òun ló ṣẹ̀rú ọwá pé ọlánìrọ̀ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Prince Táyọ̀ lẹ́ o bó ti ṣọdún èyí wàá ṣẹ̀mí ìtòwó tọmọ prophetess Yẹ́misí Òbòtì ló pé kí n máa wí pé àti wá táyà rẹ Bísí Aláwìyé Àlùkò ẹ ó jọ lóra yín gbódógbó ẹ ó jìjọ kọrin náà délé ológo bẹ́ẹ̀ tí ń pèrò sọ́kọ̀ fúnjọba ọ̀run ẹ̀yin náà ò ní sọnù àṣewọlé ológo lọ́lá ọlọ́wọ́n ọba àṣeyí ṣàmọ́dún o.